A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà kí wọ́n túbọ̀ ní ìfaradà pẹ̀lú ìṣèjọba rẹ̀. Ó ní òun mọ ìrora tí wọ́n ń kojú láti ìgbà àyọkúrò ìrànwọ́ epo. Ó wáá fi dá gbogbo ènìyàn lójú wípé ìrora òní ìrọ̀rùn ni yóò já sí lọ́la. Ó ní kò rọrùn àti ṣe ìyípadà sí dáadáa. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn aṣojú ọ̀dọ́ káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Dayo Israel darí wá sí ilé agbára ní ìlú Àbújá. Tinubu tẹ̀síwájú wípé òun bẹ̀ wọ́n fún òye wọn lórí ọ̀rọ̀ yìí nítorí àyípadà ọrọ̀ ajé a máa gba àkókò díẹ̀. Ó ní kò rọrùn láti lé àǹjọ̀nú tí ó pe ara rẹ̀ ní ìrànwọ́ epo sọ́bsidì ológójì ọdún kúrò láwùjọ. Èyí sì ṣe pàtàkì nítorí orílẹ̀-èdè kò ní agbára ìrànwọ́ epo, pàápàá jùlọ bí ó ti jẹ́ wípé àwọn díẹ̀ láàrin ogúnlọ́gọ̀ ni ó ń jẹ àǹfààní ìrànwọ́ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ogúnlọ́gọ̀ àwọn olùgbé Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń kérora ìdààmú tí àpọ̀jù omi òjò dá sí wọn lágbádá káàkiri ìlú náà. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn agbègbè tí ẹ̀kún omi pa lára ni Ìdó, Akínyẹlé, Lágelú, Ẹgbẹ́dá, Ọ̀nà Àrà, Ìbàdàn North West, Ìbàdàn South West àti ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn. Nínú ìwádìí ni a ti rí bí ẹ̀kún omi ṣe gba ọ̀pọ̀lọpọ̀ ilé ní àwọn agbègbè bíi Omi, Àpáta, ìjọba ìbílẹ̀ Ìdó ní Ìdó, Ajíbọ́dẹ, Òkè Ọ̀nà ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé. Àwọn yòókù ní Olódó, Kúmápàyí ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá àti Sókò sí Ẹlẹ́gà, Yáwírí, Ojúrin ní ìjọba ìbílẹ̀ Lágelú. Àwọn olówó ẹja ọ̀sìn, fish ponds, ilẹ̀ oko àti ṣọ́ọ̀bù títí kan ilé gbígbé gbogbo wọn ni ó fara kááṣá ẹ̀kún omi yìí. Ní ọjọ́ Ajé Monday tí ó kọjá ní àwọn olùgbé Olódó, Lálùpọ̀n, Èjìòkú, Kúmápàyí àti àwọn agbègbè mìíràn ní ojúnà Ìbàdàn sí Ìwó rí ìjákulẹ̀ látàrí wípé ọ̀kan lára àwọn afárá tí ó so ọ̀nà yìí pọ̀ ya lulẹ̀. Afárá yìí ni ó wà ní agbègbè Olódó lójúnà Ìbàdàn sí Ìwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ́tò, òṣìṣẹ́, akẹ́kọ̀ọ́ àti olùgbé ni wọn kò lè sọdá orí afárá yìí. Olùgbé Olódó kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Ọ̀gbẹ́ni Fáṣínà ṣe àlàyé wípé ojúnà ni òun sùn sí nígbà tí òun kò lè sọdá ọ̀nà ní ọjọ́ Àìkú. Ó ní òun wà nínú ọkọ̀ èrò nígbà tí àwọn ṣàkíyèsí wípé ẹ̀kún omi ti gba ojúnà. Òun yára bọ́ọ̀lẹ̀ nítorí òun kò fẹ́ fi ẹ̀mí òun wéwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ United States Kamala Harris sọ wípé òun ti bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ lórí bí yóò ṣe gbárùkù ti ìjọba tiwantiwa ní ìwọ̀ oòrùn Áfíríkà àti àwọn ọ̀rọ̀ mìíràn. Harris sọ eléyìí di mímọ̀ ní kùtùkùtù òwúrọ̀ òní ọjọ́ Ẹtì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter. Ó ní bákan náà ni òun pẹ̀lú Tinubu sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ láàrin United States àti Nàìjíríà. Bí a kò bá gbàgbé wípé Tinubu tí í ṣe alága àjọ ECOWAS bu ẹnu àtẹ́ lu ìdìtẹ̀gbàjọba tí ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Niger. Ó jẹ́jẹ̀ẹ́ láti má ṣe fi ààyè gba ìgbésẹ̀ tí ó lè tako ìṣèjọba tiwantiwa káàkiri ìwọ̀ oòrùn Áfíríkà. Ààrẹ Niger Republic Mohamed Bazoum ní àwọn ẹ̀ṣọ́ ilé ìjọba fi sí àhámọ́ pẹ̀lú àṣẹ láti iléeṣẹ́ ológun. Nínú àtẹ̀jáde Ọjọ́rú ni Tinubu ti sọ wípé àjọ ECOWAS ń ṣe àbójútó ìgbésẹ̀ yìí ní ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé láti ilé-ìwé Zamfara State College of Arts and Sciences Gozo, ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti rí ìdásílẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà ní àkàtà àwọn ajínigbé. Bí a kò bá gbàgbé wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ajínigbé yìí ṣe àfihàn fídíò níbi tí àwọn akẹ́kọ̀ọ́ yìí ti ń sunkún tí wọ́n sì ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àti àwọn ọlọ́rọ̀ láàrin ìlú fún ìdásílẹ̀ wọn.
ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí pàdánù ìyá rẹ̀ láti ìjayà tí àfihàn fídíò yìí dá sílẹ̀ fún un. ojúnà bímíní mágàjí sí Laura Namoda ni wọ́n ti jí wọn gbé ní oṣù kínní ọdún yìí nígbà tí wọ́n ń padà bọ̀ láti ayẹyẹ ìgbéyàwó. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ aláàbò ni wọ́n rí àwọn wọ̀nyí gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti bu ẹnu àtẹ́ lu ohun tí wọ́n pè ní ìtàbùkù sí aṣọ ọlọ́pàá nínú eré apanilẹ́rìn lórí ẹ̀rọ ayélujára tí Abdulgafar Abiola tí gbogbo ènìyàn mọ̀ sí Cute Abiola gbé jáde. Iléeṣẹ́ ọlọ́pàá ní Cute Abiola ṣe àfihàn ọlọ́pàá ní ọ̀nà tí ó tàbùkù bá iṣẹ́ ọlọ́pàá nínú fídíò rẹ̀ méjèèjì tí ó gbé jáde ní 20 àti ọjọ́ 24 oṣù keje ọdún yìí. Ìgbésẹ̀ yìí wáyé nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí gbé jáde ní àná Ọjọ́bọ̀. Adéjọbí ní àfihàn yìí lòdì sófin ìwà ọ̀daràn àti ìjìyà ilẹ̀ Nàìjíríà. Ó ní àwọn yóò ṣe ìwádìí Cute Abiola. Ó sì ṣeé ṣe kí àwọn pè é lẹ́jọ́ nítorí àwọn ti ṣe ìkìlọ̀ fún àwọn onísinimá àti skit maker kí wọ́n dẹ̀yìn nínú aṣọ ọlọ́pàá. Adéjọbí wá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìgboyà ọ̀rọ̀ sísọ tí kò ní mú àríyànjiyàn tí ó lè lòdì sí òfin tàbí ìtàbùkù sí ilé-iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Randy Waldrum ti tú àṣírí bí àwọn ṣe gbèrò àti fi ẹ̀yìn Australia gbolẹ̀ nínú ìdíje ife àgbáyé bọ́ọ̀lù àwọn obìnrin 2023 FIFA Women's World Cup tí ó wáyé ní Lang Park, ìlú Brisbane ní àná Ọjọ́bọ̀. Ó ní lẹ́yìn góòlù àkọ́kọ́ láàrin wákàtí àkọ́kọ́ first half, àwọn rí i dá padà. Lẹ́yìn náà ni àwọn gbìyànjú àti yanjú ìṣòro tí Van Egmond ń fún wọn láàrin pápá midfield. Waldrum ní ìgboyà tí òun kì sí àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí nínú láàrin ìsinmi lẹ́yìn wákàtí àkọ́kọ́ ni ó fún wọn ní ìwúrí àti àyà líle tí wọ́n fi borí ìdíje náà ní ìpele kejì pẹ̀lú àmì ayò 3-2. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.